Hùsẹ́ẹ̀nì lẹ́kan ṣẹ́wó rẹ̀ lónìí o. Aláṣẹ àtolùdarí Youngest Hotel Lábígì. Lẹ́kan ṣẹ́wó mo kí ẹ o. Àṣẹ yìí ṣàmọ́dún ṣàmì o. Àmọ́jíire lọ́pọ̀ lé o. Àfẹ̀bòjójíire nísàárẹ̀. Ọmọ ọlọ́dún ti rọ́dún èyí. Ọdún ayọ̀ ló máa ṣe. Ọdún ayọ̀ ọdún ìdùnnú là á jẹ́ fún ọmọ ọlọ́dún. Ẹni tí ń ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí sáyé ni mo fẹ́ máa kí. Mo fẹ́ máa kí ọ, mo fẹ́ máa kí ọ ní kíkí ìyanu. Lẹ́kan ṣẹ́wó ire gbogbo a máa bá ọ gbé títí dọjọ́ ayé gbogbo. Ọlọ́dún ní mọdún ẹ̀ lọ́dún gbogbo May 15 lọ́dọọdún lọ́jọ́ òbí. Lẹ́kan ṣẹ́wó ọmọ Hùsẹ́ẹ̀nì. Ǹlẹ́ o ọmọ Hùsẹ́ẹ̀nì. Sáké Kàmọ́rù ọmọ Lámínà rán mi níṣẹ́ yìí. Ó ní Ìdòwú iye bá mi máa kí Lẹ́kan Hùsẹ́ẹ̀nì ọmọ ọkọ ni. Sáké ló ní kí n máa kí Lẹ́kan ṣẹ́wó pé aṣọdún mọ́dún nínú ọlá ńlá rẹpẹtẹ. Nílé lóko lọ́nà odò ó yẹ kẹ́ ti máa gbọ́ wípé Lẹ́kan ṣẹ́wó ọmọ Hùsẹ́ẹ̀nì ló ní gbogbo May 15 lọ́dọọdún ẹgbà bẹ́ẹ̀. Ẹ wo abẹ́ bàbá Ìjẹ̀bú tímọ́tímọ́ oníkan òní náà ti débí pẹ̀lú àdúrà ọjọ́ ìbí o. Dépò akọrin mákọ ti ṣẹ̀ akọrin mákọ tànà náà ní kí n máa kí ọmọ ọlọ́jọ́ bí. Lẹ́kan ṣẹ́wó aláṣẹ àtolùdarí Youngest Hotel tí ń bẹ ní Abígì kókó òjò túmọ̀rọ̀ ni. Àwọn ọmọ àti ìyàwó rẹ̀ náà ní kí n máa kí ẹ fún tọjọ́ bí. Nítorí ẹ̀gbọ́n rẹ̀ àtàtà ni mo ṣe fẹ́ máa rìn ọ́ ní jàkì bóyá pọ̀ náírà púpọ̀. Ọmọ Abígì o Abígì kókó òjò túmọ̀rọ̀ gangan lèmi ń ké sí. Ọmọ ìfàràlákà ayé àjogún ẹ̀rí. Ọmọ ẹni dádé owó ọmọ ẹni títẹ̀ pàálẹ̀kẹ̀. Ọmọ olówó kì í ṣọlọ́run o àṣírí rẹ̀ rébò ni. Ṣèbí wọ́n tún lọ́mọ olùkọ́ ọ̀gbẹ́ ọmọ olùkọ́ ọ̀gbẹ́ àpàràyagi ọmọ àpàràyagi lórí àwọn ọ̀tá rẹ̀ ọmọ lóòtù ọmọ ògbẹ́gi lóye ọmọ igi ńlá lẹ́rìn òní kan gbáko ọmọ àdáni oorun nǹkankan ò ní ṣe nǹkankan ò ní ṣe mí rẹ̀ lọ́jọ́ ayé gbogbo lòun fi máa ga ju àwọn abínú ẹni lọ. Múso Lẹ́kan ṣẹ́wó rẹ́ ní gbogbo May 15 lọ́dọọdún. Àṣèyí ṣe púpọ̀ rẹpẹtẹ nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra o. Bí wọ́n bá wá bí wípé ta ló kọrin ewì sí yín létí, ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni. Ìjẹ̀bú wọta sáìdì lèmi kúkú ti wá. Ọmọ Ìwòpẹ́ Àjídà gan lèmi. Ìdòwú ọmọ Ògúnbàjò.